Àkí gbogbo family bàbá wa ta torí ẹ̀ jókòó Ọlọ́run ní dúró tẹrú èèyàn lè lóbi láyé kí ìyá sì máa jẹ́ ànábì ò ní ìyá kò ní bàbá kò gbọ́njú mọ́ ìyá kò gbọ́njú mọ́ máa bẹ́ẹ̀. The greatest man on earth today ẹni tí ó tóbi jù láyé lẹ́nu àná Muhammad. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ àti ẹbí àti ará tá a dùkú ọlọ́mọ bá wà pẹ̀lú yín. Àfọ̀àní yá sáàmì an-najwa wa ya rahimal buka wa ya munkidha al-gharqa ajirina min al-hammi ajirina min al-ghammi. Ẹ̀yin tẹ́ jókòó lọ́dún yóò bá ní aláyé mọ́ fáàrí pin lọ́dún yóò bá sì ní bàbá láyé mọ́ àfáà ní idha mata abuka inqata'at an-nasiha wa idha mata akhuka inkasara yumnaka. Àfáà níjọ́ tí bàbá èèyàn bá jáde láyé tọ́tí yóò bá ní bàbá mọ́ ìjọ náà ni ò ti ní gbóòdodo ọ̀rọ̀ mọ́. Ẹni ò bá ní bàbá nìkan ni ò ní tán ọmọ ẹ̀ jẹ, bàbá nìkan ni máa bọ́mọ sòdodo ọ̀rọ̀. Níjọ́ tí iye èèyàn bá sì jáde láyé ìjọ náà ni ìmọ́lẹ̀ ọmọ dùn fún. Ìyá nìkan ní fẹ̀mí ẹ̀ lẹ̀ fọmọ pé Ọlọ́run ikú tí yóò bá ọmọ mi jẹ́ ó pa mí. Ta ni ó fẹ̀mí ẹ̀ lẹ̀ fọmọ ọlọ́mọ? Àmọ́ Ọlọ́run tí dúró tẹrú Ọlọ́run bá dúró tì í. Gbogbo àwa tá a wá tá a jòkó torí títí wọn lọ́kùnrin lóbìnrin eléyìí tá a ṣe yìí a rò pé ẹni tó lọ la ṣe fún ni a ṣe fúnra wa ni. Nítorí tá a bá pàdé Ọlọ́run then a ní lágbára láti alter anything. Ẹni tó máa wá àmọ́ níjọ́ tí yẹn náà bá tó ń fi táìmù ẹ̀ lẹ̀ fẹ́ lòmíì Ọlọ́run ó pa àwọn ẹlòmíì náà láṣẹ níjọ́ tó ń náà bá kú kí wọ́n jòkó ní tiẹ̀ náà. Gbogbo àwọn tá a wá wálé ni Ọlọ́run ó jẹ́ kí ọdún ó jìnnà síra. Ọlọ́run sì kún wa lọ́wọ́ láti jẹ́ ẹni ire ká tó pàdé Ọlọ́run. Wáàsí wa ò ní pọ̀ àmọ́ wáàsí tá a ṣe òun náà ni pé ikú kò ṣeé sá fún. Àwọn nǹkan mẹ́ta kan wà Ọlọ́run máa fi regulatory mechanisms Ọlọ́run fi ṣe fáyé. Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àkọ́kọ́ ni an-nisyan, forgetfulness, ká gbàgbé nǹkan. Ọlọ́run fi regulate